Ẹgbin àti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ ṣe jàre ẹni tó bá mi ń tẹ dùrù tó bá mi ń tẹ gìtá sí awóṣọ pẹ́kọ̀ Ọlọ́run sọ God bless you gìtá yẹn ó wọ ọdún ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ yẹn o àbẹ́ ẹ̀rí kan. Ẹgbin àti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ já lọ kó àtẹ̀mú wa bá ní ká máa gbádùn orin yẹn lọ ó pọ̀ ó ní èsì bá lòun ò ní bá mọ́ èyí tó ti fílẹ̀ yìí kọ́ kò lè parun. Kíkọ́ mo bá là ọwọ́ nílà mo bá bá òjò láti dé láyé mo bá wọn àgbàgbà mẹ́jọ lọ́nà méjì wọn kò nítorí ọ̀págàpágà mo ní nítorí kíni wọn láwọn lòdùdù tí nítorí erémèrè tí kì í torí erémèrè ò bá jẹ́ wọn láwọn ata ìrọ̀bì ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọn kọ̀là ọwọ́ wọn kọ̀là òbí wọn kọ̀là àwọn akókèkúdù àwọn tí ńlá náà wele ewé ńlá ní tèmi ewé ìlú ewé aládé ewé ọlọ́pàá ewé olóye ewé ìkọ̀rọ̀ lálẹ́ òkú ọba tuntun ní ewé olùkẹ́rì ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá orí bàbá dàbí padà sẹ́yìn o. Ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè. Ó yá sàmì ẹ̀kẹ́jẹ́ ká pàṣẹ ewé ńlá ní kó ṣe bí Olódùmarè má dá mi padà sẹ́yìn orí mi ẹ̀dá mi o sọ bẹ́ẹ̀ fúnra ẹ abẹ́ pàṣẹ. Àǹtẹ̀ orin yẹn ti ń dùn mọ́ yín.
Anytime tí n bá ti kọ anthem yìí, màá máa sọ last stanza yẹn, màá repeat ẹ̀ fún yín. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ, torí pé ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ Oòduà, ǹjẹ́ o ti dìde débi tó ti fẹ́ bọ́ sípò ẹ̀tọ́ ẹ? Ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ pé wọ́n ní ògo gbogbo adúláwọ̀? Mo kí yín, máa ro nínú ọkàn ẹ, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ẹ káàbọ̀ sórí ètò Ọmọlúkà yín rè. Gẹ́gẹ́ bí mo ṣe ń dé, mo ti dé gẹ́gẹ́ bí mo ti ń dé. Adéṣínà Adékọ̀yà, I love you too, I love you dákú. Oh my God. Kẹ́ni Kórédé o, èèyàn tèmi ò ní ṣì, ìyára jẹ́ ọmọ bàbá mi èjì ọba. Kẹ́ni ìwọlá yí ẹ, kò sí wàhálà. Àjọ wà nínú struggle yìí ni, àjọ máa bọ́ ni, àjọ máa bọ́ nínú wàhálà yìí ni, àjọ máa bọ́ nínú gbèkùn ni. Àjọ máa pàtó ní ọjọ́ ayọ̀ náà, àjọ máa gbàṣíà sókè tó máa fẹ́lẹ́lẹ́ ni, táwọn pariwo pé ẹgbẹ́ mi. Ẹ wo àṣìyà bó ti fẹ́lẹ́lẹ́, ogun Jésù fẹ́rẹ̀ dé tán, afẹ́rẹ́ ṣẹ́gun dòdìmú, èmi fẹ́rẹ̀ dé bẹ́ẹ̀ ni Jésù wí. Wàá máa change sí Yorùbá wí. Padà sọ́run pé àwa yóò dé mú. Àìmọ̀rin kọ́ ìmọ̀ fìyà jẹ mí o. Mo kí gbogbo yín pátápátá, ẹ̀yin olóríire ẹ̀dá, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran Yorùbá tí ẹ wà lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́, ẹ wá bá mi pín o. Torí mẹ́sẹ̀jì yìí, ẹ jọ̀ọ́ kẹ́nikẹ́ni máa ti pè wá. Mẹ́sẹ̀jì yìí gbọ́dọ̀ dé ilẹ̀ olómìnira Benin. Ó yẹ kí n gbé interpreter wá lẹ́ni, ṣùgbọ́n ẹni tá a fẹ́ lò ó dàbẹ́ ni pé ó tún mú disappointment díẹ̀ wá. Torí wípé mẹ́sẹ̀jì tí mo mú wá lẹ́ni, èyí tó pàjù nínú ẹ̀, ilẹ̀ olómìnira Benin ló fẹ́ lọ. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó wà níbẹ̀. First and foremost, gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń wo fídíò mi, báwo ni ilẹ̀ olómìnira Benin, báwo ni wọ́n ṣe jẹ́ sí ìran Yorùbá gan-an? Ilẹ̀ olómìnira tó ń pè ní Dahomey tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ni ìyàtọ̀ wo ló wà nínú Dahomey àti Benin? Kí ni ìyàtọ̀ tó wà nínú méjèèjì gan-an? Kí ni ìbáṣepọ̀ tó wà nínú Dahomey àti ìran Yorùbá àti Ọ̀yọ́ Empire? Kí ni ìbárẹ́ tó wà nínú àwọn méjèèjì gan-an? Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín orílẹ̀-èdè Benin Republic ní àti Ifẹ̀ ọjọ́un àti Ifẹ̀ ọjọ́ ìní? Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín wọn? Ṣùgbọ́n kí n tó wá tú díẹ̀ palẹ̀ fún yín nínú ẹ̀, mo fẹ́ kẹ́ mọ̀ àrídájú kìíní kan wípé ṣé ẹ rí wàhálà tó bá ìran Yorùbá lẹ́ni, kí jẹ́ sọ pé wàhálà tó bá Nàìjíríà, bí Nàìjíríà ṣe ń wálò tó ṣe ń jẹ páànù ìyà nínú Nàìjíríà tán wà, bẹ́ẹ̀ náà ni àwọn Benin Republic làwọn náà ò gẹ̀ẹ́tì ara wọn, làwọn náà ń jẹ ìyà. Bí Nàìjíríà ṣe ń kojú ìṣòro àti ìdààmú, bẹ́ẹ̀ náà ni Benin Republic ń kojú ìṣòro àti ìdààmú. Ìdààmú tó dẹ̀ ń kojú Benin Republic, ìdààmú tó ń kojú Nàìjíríà, àwọn kan ṣoṣo ni wọ́n dá ìdààmú yẹn sáàárín orílẹ̀-èdè méjèèjì.
ẹ jẹ́ kí n yán kinní kan fún yín, mò ń béèrè ìbéèrè kan, mo ní kí ni ìbáṣepọ̀ àti relationship tó wà láàrin orílẹ̀-èdè Dahomey tó ti wá yí orúkọ padà tó ti ń jẹ́ Benin àti ilẹ̀ Yorùbá yìí tí a wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé rí nínú ìtàn sọ wípé Ilé Ifẹ̀ ní gbogbo ìran Yorùbá ti jáde. Bó ti ẹ̀ jẹ́ pé àwọn kan bíi Ìjẹ̀bú wọ́n ní irọ́ ni, wọ́n ní kì í ṣe Ilé Ifẹ̀ làwọn ti jáde, pé àwọn ti ń jẹ́ Ìjẹ̀bú àwọn lọ kó tó di pé àwọn Ilé Ifẹ̀ dé. Kò sí wàhálà bẹ́ẹ̀, argue. But 90 to 95% ìran Yorùbá náà trace ìrìn àjò wọn padà wá sí Ilé Ifẹ̀. Ìtàn sọ wípé Odùduwà tá a gbà gẹ́gẹ́ bí bàbá gbogbo ilẹ̀ Yorùbá, ìtàn sọ wípé Odùduwà yẹn ó bí ọmọ kan ṣoṣo tó ń pè ní Ọ̀kànbí. Ọ̀kànbí yẹn ó wá bí ọmọ méje. Nínú ọmọ méje tí Ọ̀kànbí bí, 4 nínú wọn orílẹ̀-èdè Dahomey ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí. Lára wọn ni Onígbógbó, lára wọn ni Alákétu, lára wọn ni Onísàbẹ̀. Gbogbo àwọn tí mo dárúkọ ibi ìkẹrin yẹn máa ń sápá mi lórí. Gbogbo wọn pátá orílẹ̀-èdè Dahomey tí wọ́n ti yí orúkọ wọn padà tí wọ́n ń jẹ́ Benin lẹ́ni ibẹ̀ ni wọ́n wà. Tá a bá wá wò nígbà tí àwọn Europeans tí wọ́n jókòó ìpàdé pàjáwìrì náà ní ọdún náà lọ́hùn 1813 or something like that, tí wọ́n gbé máàpù Áfíríkà sílẹ̀ tí wọ́n pín, wọ́n wo àwọn ilẹ̀ tó ní ọ̀rá, àwọn ibi tó lọ́ràá tó dáa. Wọ́n wá jókòó, wọ́n pín lera wọn lọ́wọ́. Àwọn French mú tiwọn France, àwọn Germany mú tiwọn, àwọn Spain mú tiwọn, àwọn Portugal mú tiwọn, àwọn British kó tiwọn. Oníkálukú ló kó tiẹ̀ nígbà tán pín ilẹ̀ Áfíríkà yẹn tán pín lera wọn lọ́wọ́. Wọ́n wá wo West Africa, wọ́n rí i pé ibẹ̀ yẹn kún fún wàrà àti oyin. Ojú àwọn Britain ó wá wo West Africa yẹn ó wò dáadáa, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá yìí. Wọ́n kọ́kọ́ mú ìdààmú ńlá, wọ́n kọ́kọ́ dààbò ilẹ̀ Yorùbá. Wọ́n pín Yorùbá sọ́nà méjì, wọ́n kó apá kan nínú ẹ̀ wọ́n kó sí orílẹ̀-èdè Dahomey. Wọ́n pè wọ́n ní Dahomey. Wọ́n kó lára ilẹ̀ Yorùbá, wọ́n kó lára wọn wọ ilẹ̀ Dahomey. Wọ́n kó lára wọn wọ Togo, lára wọn wọ́n gé mọ́ Togo, wọ́n gé lára wọn mọ́ Dahomey. Ní ẹlẹ́ni ìran Yorùbá wọ̀nyẹn wọ́n wà láwọn ìlú tí orílẹ̀-èdè tí mo sọ fún yín. Ìran Yorùbá pọ́nbélé dẹ̀ ni wọ́n, tí wọ́n trace ìrìn àjò wọn àti ìtàn wọn títí tó fi dé Ilé Ifẹ̀, wípé ibẹ̀ làwọn ti ṣàn jáde. Tí mò ń lọ mi ò tí ì débẹ̀, mo sì ń yán ọ̀rọ̀ fún yín ni. Now nígbà tí gbogbo ẹ̀ wá rí bẹ́ẹ̀, àwọn Dahomey wọ́n yí orúkọ padà, wọ́n làwọn ń jẹ́ Benin. Nínú àwọn tó wà ní orílẹ̀-èdè Benin, about 40 to 50% nínú wọn ni wọ́n jẹ́ ìran Yorùbá. About 40% nínú wọn ni wọ́n jẹ́ àwọn ìran tó ń pè ní Fọ́n. Àwọn Fọ́n yẹn wọ́n sọ ìṣákọ́lẹ̀ fún Aláàfin. Àwọn ń claim sometimes báwọn ò kì í ṣe Yorùbá. Àdẹ̀ lè fagídí mú wọn. Táwọn Fọ́n bá sọ pé àwọn ò kì í ṣe Yorùbá, nothing kò sí tó kàn mọ́ anybody. Ó wù wọ́n ni, but a gbọ́ nínú ìtàn pé gbogbo wọn ló ń sọ ìṣákọ́lẹ̀ fún Aláàfin. Fọ́n ara territory ibi tí ọwọ́ ìjà Aláàfin tó dé ni. Aláàfin dẹ̀ ní ìhun gangan ló jẹ́ Yorùbá. Now nígbà tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí yẹn, orílẹ̀-èdè Benin, àwọn Yorùbá tó wà ń bẹ̀ wọ́n change wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ èdè Faransé. Àwa tá a wà nínú Nàìjíríà wọ́n fòyìnbó ń kọ́ wa, wọ́n kọ́kọ́ da èdè wa rú, wọ́n da gbogbo nǹkan wa rú, wọn ò jẹ́ kọ́rọ̀ wa yéra wa. Èdè wa náà dàrú, orílẹ̀-èdè wa náà dàrú, ṣùgbọ́n àṣà àti ẹ̀jẹ̀ tó so gbogbo wa papọ̀ wọn ò rí dàrú. Àṣà wa sì dọ́gba, èdè wa
tó jẹ́ ti èdè ìbínibí tí Ọlọ́run fi jogún fún ìran Yorùbá tó fi yàn wá lọ́tọ̀ gẹ́gẹ́ bí ìran kan. Èdè yẹn wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá wọ Benin Republic àwọn ìlú tó jẹ́ pé Yorùbá pọ́nbélé ni wọ́n ẹ máa gbọ́ èdè Yorùbá pọ́nbélé ẹ máa gbọ́ lẹ́nu wọn. Ẹ lọ sí Ìfọ̀yìn, ẹ lọ sí Sàkété, ẹ lọ sí Gbòbẹ́, ẹ lọ sí Jẹ̀rẹ̀gbé, ẹ wọ Kẹ́tù, ẹ wọ gbogbo àwọn ìlú tí mò ń dárúkọ fún yín orílẹ̀-èdè Benin ló wà. Gbogbo ìlú yẹn pátápátá tí mò ń dárúkọ yẹn tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa gbọ́ pure Yorùbá lẹ́nu wọn tó dánmọ́rán lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn Yorùbá. Gbogbo àwọn ìlú tí mo dárúkọ fún yín wọ̀nyí ìlú ńláńlá ní orílẹ̀-èdè Benin Republic. Ṣé wá níbi tí mò ń lọ ni wípé Benin Republic bọ́n ṣe wá sọ pé kẹ́ ẹ dúró lọ́tọ̀ tó ń gbé yín fún France tí France náà wá ń tọ́jú yín bíi puppet. Orílẹ̀-èdè kan ni yín. Ní July 20 ọdún tó kọjá wọ́n mú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho wọ́n mú sí orílẹ̀-èdè Benin láìṣẹ̀ láìrò tí gbogbo yín dẹ̀ rí wípé ìjà mẹ̀kúnnù lọ́mọkùnrin yìí ń jà. Ìgbòho sọ ọ̀rọ̀ kan ó ní mi ò sá eré gọ́vnà. Ẹ jẹ́ máa bá mi comment kẹ́ máa love ẹ. Ó ní mi ò sá eré gọ́vnà ní Yorùbá nation tán bá gbà. Mi ò sá eré senator, mi ò sá eré rẹ́ẹ̀pù, mi ò dẹ̀ sọ pé mo fẹ́ ṣe president. Ó ní ṣùgbọ́n mo fẹ́ kí kinní kan ṣẹlẹ̀. Ó ní mo fẹ́ kí orúkọ mi wọ inú ìwé ìtàn. Tí mo bá tiẹ̀ kú tí mo bá lọ, kọ́ lè máa sọ wípé èmi ò Sunday ọmọ Adéyẹmọ o, mo wà lára àwọn tó ja ìjà bí Yorùbá ṣe bọ́ nínú ìgbèkùn bó ṣe bọ́ lóko ẹrú. Tí ó dẹ̀ jẹ́ nǹkan àkọ́kọ́ tó yẹ kí gbogbo wa máa jà. Tẹ́ ẹ̀ bá mọ̀ tí Nelson Mandela dúró lé lórí nìyẹn tí Ọlọ́run dẹ̀ fún ní ìṣẹ́gun. Nelson Mandela ó lóun fẹ́ rí dájú wípé orúkọ òun wọ ìwé ìtàn wípé òun jà takuntakun fún ìran dúdú ní ilẹ̀ South Africa pé wọ́n gbòmìnira. Ó dẹ̀ ja ìjà náà ó dẹ̀ borí títí ìran dé ìran àwọn ọmọ wa lábá máa sọ̀tọ̀ Nelson Mandela fún. Kì í ṣe ẹ̀yà wa o, kì í ṣe ara wa o, àpapọ̀ o, ṣùgbọ́n ìtàn ẹ̀ àwọn ọmọ táwa bá bí a máa sọ fún títí di ọ̀la. Ọ̀rọ̀ mi wá lọ sọ́dọ̀ ẹ̀yin tẹ́ wá jẹ́ Yorùbá. Mo lọ sọ́dọ̀ àwọn àgbààgbà kan lórílẹ̀-èdè Benin láìpẹ́. Àgbà tí mò ń sọ ibi ìfẹ́ sọ bó ṣe jẹ́, ó wá sọ statement kan, ó ní ṣe ni wọ́n pín wa pẹ̀lú map. Ó ní ṣùgbọ́n nípa àṣà àti ìṣẹ̀ṣe wa ó ní wọn ò pín wa. Tó bá jẹ́ bẹ́ẹ̀ pé wọn ò pín wa nípa àṣà àti ìṣẹ̀ṣe, ẹ̀yin Yorùbá tẹ́ wà lórílẹ̀-èdè Benin, ìgbésẹ̀ wo lẹ ń gbé lórí ọmọ Adéyẹmọ pé kí wọ́n lè fi sílẹ̀? Àwa ti jà nínú Nàìjíríà ń bí. Nàìjíríà láwọn kan ló mú Ìgbòho, right? Wọ́n ní Benin ló mú ilẹ̀ olómìnira, independent nation. Bó ti wù kán kéré mọ́ orílẹ̀-èdè kan. A lè kú gìrì wọ́bẹ̀. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ìran Yorùbá tẹ́mi gan dẹ̀ mọ̀ pé ẹ̀yin fúnra yín gan ń pọ́n ìyàlá nínú Benin Republic tẹ́yin gan wà. Inú yín ò dùn, ayọ̀ yín ò kún nínú orílẹ̀-èdè tẹ́yin gan lẹ wà. Ìyà tó ń jẹ ìran Yorùbá nínú Nàìjíríà, ìyà náà ló ń jẹ ẹ̀yin ìran Yorùbá tẹ́ wà lórílẹ̀-èdè Benin. Ìyà náà ló ń jẹ ẹ̀yin ìran Yorùbá tẹ́ wà lórílẹ̀-èdè Togo. Ìgbésẹ̀ wo lẹ̀yin tẹ́ wá wà ní Benin tẹ́ jẹ́ ìran Yorùbá níbẹ̀? Ìgbésẹ̀ wo lẹ ń gbé pé kí ọmọ Adéyẹmọ kó lè bọ́ nínú ìgbèkùn? Àtàwọn ọba yín àtàwọn ìjòyè àtẹ̀yìn tẹ́ di ipò mú tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ fi ń yọkàn anywhere in the world that I am Yorùbá origin. Ìgbésẹ̀ wo lẹ gbé lórí ọmọ Adéyẹmọ? Ẹ bèèrè yín o. But èmi fẹ́ sọ nǹkan kan fún orílẹ̀-èdè Benin. Àìdá ta ló ń gbọ́ Yorùbá mi tàbí ta lọ́rùn ò gbọ́, I am less concerned. Ṣé a rí tèmi sọ ni wípé bẹ́ẹ̀ fi Sunday Igboho sílẹ̀ lénìí, ìtí ẹ̀yin Benin ṣe ẹ gbọ́dọ̀ jẹ ìyà ẹ̀sà
bàbá mi o ẹ má jẹ ìyá ìsà ẹ lè mú jẹ ikú ò ní mi pa àrùn ò ní mi sọ lọ́jọ́ ẹni bá ní kí n kú kó máa nìṣó sọ́run dèmí igbe rárá lára ń ké wọlé igbe rárá mi ò ní kú ojú mi láṣẹ àgbà Yorùbá nation yẹn but mo guarantee ẹ̀yin Benin pé you are going to pay for this ẹ máa jẹ ìyá ẹ kò sí májíìkì tẹ́ lè ṣe ẹ jẹ ìyá ẹ ṣáni ẹ bá fi ilẹ̀ lẹ́ni bówù jẹ má tiẹ̀ wá fi ilẹ̀ gan but be rest assured that ẹ máa jẹ ìyá ń tẹ́ ṣe yẹn ṣe bá jọ mú létira ní gọ́tà là ń fò tá a fi ń wọ Benin Republic náà tá a bá fò gọ́tà kọjá àti wọ Benin nìyẹn látòrí ilẹ̀ Yorùbá tá a bá wà nílẹ̀ Yorùbá tá a bá fò gọ́tà yẹn kọjá mo ti wọ Benin Republic gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin fúnra yín gan ẹ̀ ń rí ju àwa gan lọ tó lápapọ̀ gan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń bí wọ́n á mọ̀ kọ́va ẹ̀wọ̀n ò ní fẹ́ ká mọ̀ ẹ̀yin tẹ́ wà láúsáìdì ẹ̀dẹ̀ gbọ́ gbogbo evils gbogbo wàhálà gbogbo aburú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ̀yin ò rí ni tó bá wá jẹ́ pé ẹ rí kí ló wá dé tẹ́bí mú ọmọ Adéyẹmọ tó ń ké tótótótó pé ẹ má pa àwọn ènìyàn mi mọ́ kí ló dé tí gbogbo yín tẹ́ dákẹ́ tẹ́ di ẹnu yín mọ́ra tẹ́ sọ anything nítorí ọmọkùnrin tán mú èyí tó lọ́yà nínú yín tán gbà gan lọ́yà gan kò ṣèṣe lọ́yà ẹ̀ I am not sorry for whatever I want to say today mi ò sorry for anything torí ominú ń kọ mí téèyàn bá ṣoògùn ìkà tó bá fi dánmọ̀ ìyá ẹ̀ wò ọmọ bàbá ò ní rí kó ferege ṣé kò sọmọ Yorùbá lọ́yà ní Benin Republic ni ẹ lè dìde àtẹ̀yí tó gbowó nínú yín àtẹ̀yí tí ò gbowó kí ni impact ten take èmi ń sọ mò ń tún sọ ṣùgbọ́n ní Benin wọn lórílẹ̀‐èdè tó bẹ̀rù òfin ni orílẹ̀-èdè tó bọ̀wọ̀ fófin òfin wọn lòun ni orílẹ̀-èdè Benin tó bá jẹ́ lóòótọ́ orílẹ̀-èdè Benin wọ́n bọ̀wọ̀ fún òfin many reasons ní ẹ̀yin Benin lẹ́ fi ń ṣe ìran wa ìran Yorùbá àkọ́kọ́ any country tó bá ti jọmọ́ ECOWAS country òfin sọ wípé a free láti wọnú ẹ̀ bó ṣe wù wá we can stay in that country any ECOWAS country a lè stay síbẹ̀ for 90 days which is 3 months òfin ló sọ bẹ́ẹ̀ wípé alẹ́tọ̀ àti rìn bó ṣe wù wá o nínú àwọn orílẹ̀-èdè 16 tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń pè ní ECOWAS that is Economic Community of West African States òfin sọ pé a free number 1 òfin kan tó wá wà tó tún jẹ́ ti international òfin wípé anybody tó bá sá eré fún ẹ̀mí ẹ̀ for political reason kò sí orílẹ̀-èdè tó ní àṣẹ lábẹ́ ọ̀run láti arrest ẹ̀ tàbí láti mú tó bá ní privilege tó sá lọ láti orílẹ̀-èdè Nàìjíríà tó sá nítorí ọ̀rọ̀ òṣèlú tó bá wọ Amẹ́ríkà ò ní àṣẹ lábẹ́ ọ̀run láti sọ pé wọ́n fẹ́ arrest ẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ wípé ó sálà fún ẹ̀mí ẹni nítorí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú òṣèlú tán bá sọ̀rọ̀ òṣèlú ẹ má rò pé ìbò tán dì ẹlòmíì ò mọ tán pè lóṣèlú kán dìbò kán tẹ̀bò kán ṣe yẹn kán ṣe campaign òun lẹ́lòmíì bílíìfù pé ó ń jóṣèlú kán pè yín kẹ́ wá ṣèpàdé kẹ́ jòkó kán pín magílé yín lọ́wọ́ àtọ̀ṣe ọ̀kọ̀tọ̀ ọṣẹ sódà kán pín ilé yín lọ́wọ́ kẹ́ kó lọlé òun lẹ́ bílíìfù pé ń pè lóṣèlú òfin ó sọ wípé any country ní ìgbà tí ìdí àbí dáadáa tó balẹ̀ jẹ́ ní orílẹ̀-èdè Uganda mo kà nínú ìtàn yìí pé orílẹ̀-èdè Nàìjíríà ló sáré wá Nàìjíríà dẹ̀ fún láyè ikú ò pa àrùn òṣè nǹkan kan ò sọ lọ́jọ́ òfin ni ní ìgbà tí Odúmẹ́gu Ojukwu tó ń jà fún Biafra nígbà yẹn ìgbà tí omi tẹ̀yìnwọ̀gbìn ẹ̀ lẹ́nu tó sá àsálà orílẹ̀-èdè Sierra Leone la gbọ́ pé ó sá lọ ṣé Sierra Leone ni àbí Liberia wọ́n dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ ó lóye ọdún tó lò ń bẹ̀ kó tó padà wálé ó ní òfin tó de orílẹ̀-èdè nínú méjèèjì kò sí èyí tẹ́ lè fi consider olóyè Sunday Igboho nínú ẹ̀ ẹ wá mú captive
ẹ̀yin fúnra yín ẹ̀ wá lẹ́nu ọ̀rọ̀ ẹ wá ń wo Nàìjíríà bí Ọlọ́run ẹ ń wo àwọn aláṣẹ kan nínú Nàìjíríà ẹ ń wò wọ́n bí Ọlọ́run ẹ bìlíìfù nínú Ọlọ́run mọ́ ẹ̀yin Benin Republic wọ́n lè bọ̀wọ̀ fófin. Where is that your respect for rule of law? But mo sọ eléyìí ta lọ́nà á lòjọba ẹ̀ á lọ. Kódà ẹni tó lò 20 years lórí ìtẹ́ ṣé kò ní lọ ni president tó lò 50 years ṣé kò ní lọ ni tí ò bá lọ á kú. Ṣebí kí lorúkọ president Zimbabwe tó kú yìí orúkọ ẹ̀ sáà mo dẹ̀ fẹ́ràn bàbá yẹn ń gbà wà láyé ẹ̀ bó ṣe pẹ́ tó lórí oyè ó lòun ò ní lọ kí ló gbẹ̀yìn at last wọ́n lé tán kò pé alógbóṣù 2-3 sí ó kú. Mugabe good Mugabe ó kú bó ti wù kíta lọ́hún pẹ́ tó lórí oyè tó wà yẹn á kúrò bẹ́ẹ̀ jọkan. Mo dẹ̀ jẹ́ kékeré kan yé yín ẹ̀yin Yorùbá tẹ́ wà ní Benin ẹ̀yin lẹ gbọ́ Yorùbá mi àwọn kan ò gbọ́ ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá mi ẹ sọ lédè Benin lọ́hún ní Faransé yín ẹ sọ káwọn tó lè gbọ́ wípé ọjọ́ kan láìpẹ́ láì jìnà ilẹ̀ Yorùbá máa gbòmìnira a máa dá dúró tá a bá dá dúró ẹ sọ fún Benin wípé kó rántí wípé bó ti wù kó rí wọn á ṣe pàpà sí ẹ báńdìrì pẹ̀lú àwa ìran Yorùbá èyí tí wọ́n ṣe fún wa yìí wọ́n á jẹ ìyà ìlẹ́kùnrẹ́rẹ́ wọn ò ní mú jẹ. Ó lè dàbí fọ́ǹbù torí mo rẹ́ni tó mẹ́sẹ̀jì ó ní fọ́ǹbùnẹ́sì ẹ̀ pọ̀ jù ó lẹ́nu ẹ̀ pọ̀ jù. Let it be like fumble. Let it be like pé mo olóyìnbó táwọn Amẹ́ríkà máa ń lò bluffing. Yes, ẹ gbà bẹ́ẹ̀ but níwọ̀n ìgbà tẹ́mi bá wà tí mo dẹ̀ máa wà láyé tí mi ò tí ì ní kú kankan ò ní mi bá àrùn ò ní mi sọ lọ́jọ́ máa wà láyé máa make sure pé Benin Republic wọ́n jẹ ìyà yẹn sẹ́ẹ̀ for what you did to an innocent man. Ọkùnrin tó ń jà fún mẹ̀kúnnù ṣé báyìí fúnra yín ṣe findings nípa ọmọkùnrin yẹn ẹ rí i pé kì í ṣe ẹni tẹ́bi ń pa kì í ṣe ẹni tí yà ń jẹ kódà kò sọ́mọ ẹ̀ nínú Nàìjíríà ṣùgbọ́n síbẹ̀ ó ní orúkọ mi fẹ́ wọ inú ìwé ìtànṣẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ wọ̀ èyí tẹ́ pa àwọn ènìyàn mi tó gẹ́ ẹ má pa wọn mọ́ ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ṣẹ̀ wo ló wà ń bẹ̀ Benin ẹ ti forí ọkà ọmú ẹ ti gbé sàrà yín kọjá sálámọ́sí mo ń garanti yín ni pé ẹ máa jẹ ìyà ẹ̀ ìjà 20 ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li Benin ìyàn 20 ọdún a máa jóni lọ́wọ́ bó ti wù kó pẹ́ tó ẹ ń bọ̀ wá jẹ ìyà yẹn sá ẹ ní mú jẹ ẹ̀yin Benin tẹ́ ẹ wòran ẹ̀yin àgbààgbà ẹ̀yin mínísítà tẹjọmọ Yorùbá tẹ rí tó ń ṣẹlẹ̀ ẹ̀yin commissioners ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin gbogbo ẹ̀ tẹ jẹ́ Yorùbá lórílẹ̀-èdè Benin tẹ rí tó ṣẹlẹ̀ tẹ kọ̀ tẹ lè lọ takú títà lọ́hùn yín kẹ sọ fún pé kó tú Sunday Igboho sílẹ̀ tí ìyà yẹn bá sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè yín ẹ tètè mọ̀ lámọ̀dájú wípé ta lọ́ọ̀ ló fa ìyà yẹn bá yín o. Sọ́ọ̀lù president orílẹ̀-èdè ni bíi ta lọ́hùn ó fa ìyà ńlá bàǹtàbàǹtà ó fà wá sórí àwọn ọmọ Ísírẹ́lì ìyà yẹn jẹ àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ wọn gan jẹ́nu ìyàwó. The same thing is coming over you, Benin Republic. ṣé wá rí àwọn tó ń pariwo tó ń ṣe news kiri Sunday Igboho Benin we extend the detention of Sunday Igboho for 6 months. Ẹ má dá anybody lóhùn ṣé rí gbogbo wọn they are just bloggers ni wọ́n wá news tán fẹ́ sọ ni tí wọ́n máa fi tà ẹ má dá wọn lóhùn àtàwọn tó sọ pé wọ́n máa fi Sunday Igboho nílẹ̀ lọ́la àwọn tó sọ pé wọ́n detain ẹ for 6 months different news ó yẹ kẹ́yìn fúnra yín gan mọ̀ pé onírọ́ ni gbogbo àwọn tẹ́ rí wọ̀nyẹn ẹ sólò ọjọ́ tọ́lọ́run bá sọ pé àkókò ti tó láti mú Sunday Igboho jáde àmú jáde mo garanti yín ni ọkùnrin ni Sunday ọmọdé yẹn mọ níbi tí ò bá sọkùnrin ọkùnrin ni Sunday Igboho ó gba ẹnu mi láti sọ pé he's a man ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la rí aka ẹ sọ pé kò yẹ kán lè mú bẹ́ẹ̀ ẹgọ̀ ẹ̀gbọ́n
ìbáṣepẹ́ gbọ́n ni ó yẹ kẹ́ kọ́kọ́ gbóṣùbà fún ẹni tí wọ́n kọ́ sójà bíi 200 wá bá 200 ó dẹ̀ escape mọ́ wọn lọ́wọ́ ẹ̀ ń sọ pé kò yẹ kán mú bẹ́ẹ̀ yẹn rí pé ẹ̀ gbọ́n tẹ́ ẹ bá gbọ́n ni tó jẹ́ pọ́pọ́ lóyún sì jẹ́ ni ẹ̀ ní sọ̀rọ̀ statement yẹn jáde. mo garanti ibi tó wà lọ́wọ́lọ́wọ́ tí Ìgbòho bá fẹ́ jáde á jáde ṣùgbọ́n ká fọwọ́ fún àwọn orílẹ̀-èdè yẹn ká jẹ́ kán pa itú tán fẹ́ pa kán bá lè ráyè parun dáadáa ni kí ìyà yẹn lè mọ ibi tó máa fi parun lára wọn ni kó wà ń bẹ̀. bá a pínlẹ̀ ní Benin ẹ sì máa ṣí ẹ bọ́ndìrì pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ ro gbogbo wọn yẹn pé what if àti ẹ̀ wá pín náà bí ẹ tí ò bá dẹ̀ sí Yorùbá yìí ẹ̀yin Benin ẹ lè exist ilẹ̀ Yorùbá yìí là ń gbàgbé bo wá fún yín ilẹ̀ Yorùbá yìí là ń gbà kó oúnjẹ wá ilẹ̀ Yorùbá yìí là ń gbà kó many things wọ ọ̀dọ̀ yín ẹ̀yin ẹ̀dẹ̀ ẹ wá fi ojú olóore Yorùbá ẹ fẹ́ fi gúngi Benin ẹ má ta ló ń ti kó wàhálà bá yín o ẹ̀dẹ̀ máa jẹyà ẹ ní mú jẹ ẹ ní mú jẹ ìbá jẹ́ 50 years to this time ní ayé ẹgbà mi bí Yorùbá kankan bá dìdí ẹ èmi Ọmọlúkà má dìdí ẹ má já ìjà yẹn sá. kò tí ẹ kàn mí ẹni tó bá wà nídìí ẹ ní Nàìjíríà ṣé èèyàn ò kì í àìtéyín ká àbí báwọn náà ṣe ń pòwe ya ìtòdò tọ̀ sí ní kọ̀ọ̀kọ̀ díjú ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ torílẹ̀-èdè ṣe wọ́n ní independent nation ní orílẹ̀-èdè Kòtónú Benin tí wọ́n yẹ kí orílẹ̀-èdè kan sì máa pàṣẹ fún yín pé ẹ só kẹ́dẹ̀ só ẹ tọ̀ ẹ kẹ́dẹ̀ tọ̀ ẹ yàgbẹ́ síra kẹ́dẹ̀ yàgbẹ́ síra ẹ kú kẹ́dẹ̀ kú ẹ wọná kẹ́dẹ̀ wọná kí lẹ jẹ́ orílẹ̀-èdè fún independent that means pé orílẹ̀-èdè tí ò ní gba àṣẹ lọ́wọ́ orílẹ̀-èdè kankan mọ́ tẹ́ ẹ máa ṣe nǹkan yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́. Thank you, Toyilola Talabi. We will a campaign here together, not just campaign. We will launch that battle together with them. Tí mọ kíní kankan mo ń tẹnu mọ́ ni ìyẹn ogún ọdún ni. Fẹ́lifẹ́li ló máa ń jóyàn lọ́wọ́. Mọ nǹkankan. Ó gba àwọn onírọ́ tó ń parọ́ fún yín kiri. Wọ́n máa fi lé Sunday olè ní bó ẹ má dá wọn lóhùn. Ẹ má dá wọn lóhùn. Ìyẹn pọ́ìntì kan mo dẹ̀ tún fẹ́ bẹ̀ yín gbogbo ẹ̀yin tán àwọn kan wá sórí afẹ́fẹ́ parọ́ lóye nídìí owó wọn ṣe ẹ má dá wọn lóhùn mọ́. Ẹ yé kówó yín sínú kóló tí ò yẹ kówó yín wọ̀. Ẹ yé parọ́ kiri. Àwọn tá a bá àti bọ́lóye sọ̀rọ̀ ìrọ̀nà ń pa Sunday Igboho bẹ́ẹ̀ ní bọ́dí sọ̀rọ̀ ẹ lọ sẹ́ńpẹ́ tó bá jẹ́ wà ń bá yín sọ̀rọ̀ ṣé wọ́n gbéṣẹ́ náà yín pé kẹ́ wá sórí afẹ́fẹ́ wa máa sọ mo ti bá Sunday Igboho sọ̀rọ̀ ẹ kó bó ṣe ń ṣe kó yamayama yìí lọ tẹ́bà lè jòkó kẹ́ ẹrú àròjinlẹ̀ ṣó tiẹ̀ yẹ kí n wá máa sọ lórí afẹ́fẹ́ pé mo bá sọ̀rọ̀ ní pẹ̀lú ibi tó wà yẹn ẹrú àròjinlẹ̀ ẹ̀gbọ́n bá Sunday Igboho ṣẹlẹ̀ dá ilé dá owó ràn lọ́wọ́ Sunday Igboho ló gbéṣẹ́ ràn yín abẹ́ ń wá tẹnu yín ẹ̀yin ò lè oníjẹkújẹ wọ̀nyí. Ẹni tó bá fẹ́ pè kó pè wá ká gba ìpè bíi 2 mẹ́ta ṣé ẹ rí ẹ jẹ́ kí mi sọ kinní kan fún yín o kinní kan dá mi lójú ó jọṣẹ́ lọ ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ṣe wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ kinní kan dá mi lójú ó jọṣẹ́ lọ ṣé ẹ rí Yorùbá nation yìí a máa gbà á ó dájú kì í ṣe èrò èèyàn èrò Ọlọ́run ni èmi fẹ́ kẹ́yìn tí ẹ ń support tẹ́ ẹ ń nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ Yorùbá ẹ ro kinní kan tẹ́ bá rò ó ẹ gbèrò nínú ìtàn ọjọ́ wo lẹ rí tí Yorùbá fi orí kò rí tí wọ́n fẹnu kò rí tí wọ́n jẹ́ jọjọ fi ìmọ̀ ṣọ̀kan sórí ìkankan rí tó ọ̀rọ̀ Yorùbá nation yìí tàbá ní ká máa calculate 1 2 3 4 àwọn tó dìdì dúró lórí pé Yorùbá gbọ́dọ̀ bọ́sẹ̀ tí wọ́n dúró lórí Yorùbá nation yìí tàbá ní ká máa kà ní 1 2 3 at least as of today aka tá a bá tiẹ̀ rí rárá aka 1 million ìmọ̀ Yorùbá ò ṣọ̀kan tó bẹ́ẹ̀ rí. That is to tell you wípé èyí tá à ń ṣe yìí o Ọlọ́run mọ̀ sí gbogbo bá ṣe máa rìn tí Yorùbá nation fi máa bọ́ sí Ọlọ́run mọ̀ sí bí ó mọ̀ sí ó dẹ̀ dá mi lójú ọjọ́ ṣe lọ wípé Yorùbá nation will emerge
mo máa ń sọ fún yín àdàbí eré more than 20 years ago ni Ọmọlúkà ti fi ń làlá ni mo ti lọ́lọ́run ti ń gbé wá bá mi tí mo ti ń rí ṣùgbọ́n tí mo rí nígbà náà lọ́hùn ó máa wá ṣẹlẹ̀ o kù sí májìkì á ṣẹlẹ̀ mi ní sọ yẹn mọ́ mi ní sọ but it's a must Yorùbá nation will emerge dandan ni ìmọ́lẹ̀ yẹn gbọ́dọ̀ jáde kúrò nínú òkùnkùn ó gbọ́dọ̀ tàn Yorùbá ní ìmọ́lẹ̀ Áfíríkà ó gbọ́dọ̀ jáde nínú òkùnkùn ó gbọ́dọ̀ tàn kí Áfíríkà bá lè gbòmìnira Áfíríkà ò gbòmìnira bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ yín pé láyé fàbàdà Yorùbá ò ní jáde nínú Nàìjíríà torí pé kí ni wọ́n ń plan àti recolonize wa again kán tún wá mú wa lẹ́rú lẹ́lẹ́kẹta kán tún recolonize wa ìtàn ti kọ́kọ́ sọ pé àwọn Arab àwọn ló kọ́kọ́ wá kó wa lẹ́rú kó tó di pé àwọn British kó tún dé àwọn Europe káwọn náà tún dé wọ́n tún kó wa àwọn kan tún ti plan àti wá colonize wa wọ́n ti ẹ̀ wá ń jàdù wá ní báyìí France ń jà British ń jà China ń jà gbogbo wọn náà ṣàfẹ́ colonize wa pátápátá ìmọ́lẹ̀ Áfíríkà tó wà nínú ìgbèkùn ni tí ìmọ́lẹ̀ yẹn bá jáde mo sọ fún yín Áfíríkà bọ́ Áfíríkà bọ́ tí Yorùbá bá jáde nínú ìgbèkùn yẹn tá a dúró Áfíríkà ti bọ́ nínú ìgbèkùn ìmọ́lẹ̀ yẹn á tàn ọmọ Odùduwà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ọmọ Yorùbá ẹnu wa ò kò bí eléyìí rí bá tiẹ̀ ń bára wa jà aṣá ń jà náà ni pé it's normal a lè ṣe ká má jà náà ni ṣùgbọ́n pé ẹnu kò àjọsọ nǹkan bí eléyìí kò ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá rí ẹnu ò kò bí eléyìí that is to tell you pé Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run mọ̀ sí mo dẹ̀ guarantee yín wípé iṣẹ́ ń tẹ̀síwájú àwọn èèyàn máa join wá sí ni àwọn èèyàn máa gbà sí ni lójoojúmọ́ àwa iṣẹ́ ti ń lọ ànídà ti sọ fún yín gbogbo ẹ̀ la fẹ́ máa sọ ni gbogbo ẹ̀ la fẹ́ máa sọ ni iṣẹ́ ti ń lọ awareness wa wá ti ń bá awareness lọ iṣẹ́ ti ń lọ tẹ̀síwájú we are continuing awareness ẹ ríran wò ibi tá a bá wọ̀ tẹ́ bá kọ̀ tẹ́ gbà wá á gbọ́n bàtà wá pẹ́pẹ́pẹ́ á jáde á gbàbí mi lọ ṣé láwa yìí àwa ti sàn yẹn a gbọ́dọ̀ gbà á dandan ni a gbọ́dọ̀ gba Yorùbá nation àṣẹ Ọlọ́run ni ẹ jẹ́ ká round up jọ tí ò bá sí anybody tó fẹ́ call let me put the number there fún àǹfààní ẹ mọ̀ mo ti ní mi ò ní ṣe àlàyé eléyìí ní bímọ lẹ́ni nínú prógrámù mi mo sọ̀rọ̀ yìí pé a nílò mọ́tò fún ìrìn àjò wa fún mo ń bọ̀ mo lá nílò mọ́tò fún awareness tá a fẹ́ ṣe nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run a sì nílò ìrànlọ́wọ́ a sì nílò àwọn bíi 2 sí 3 tán lè contribute bíi $500 tàbí $200 or $300 any amount kẹ jẹ́ ká ṣe kó lè yáwọ́ kí nìyẹn lè tètè yá wa láti rìn dáadáa mo bẹ̀ yín ni mo dẹ̀ ti sọ ádùn mi ẹ̀yin tẹ́ bá rẹ́dì láti ṣe ẹ má sẹ́ndì ẹ̀ sí mi ẹ jẹ́ ń kọ̀nẹ́tì yín pẹ̀lú àwọn tó fẹ́ ṣètò ẹ̀ wá láti Amẹ́ríkà ń bẹ̀ ká kọ̀nẹ́tì yín pẹ̀lú wọn so that ẹ kàn sẹ́ndì ẹ̀ sí ó tiẹ̀ máa tún rọrùn gidi ni bó jẹ́ dọ́là yẹn ló bá kàn ra fọwọ́dù ẹ̀ṣẹ́ nìyẹn ni tó bá ti dọ́wọ́ wọn mọ bó ṣe máa ṣètò ẹ̀ kó dọ́dọ̀ tiwa ẹ dẹ̀ rí ẹ jẹ́rìí Ọmọlúkà máa gbé wá ẹ̀ rí tèmi nìyẹn so mo bẹ̀ yín ni nítorí tọlọ́run ẹ dákun ẹ kàn mẹ́sẹ̀jì mi lẹ́yìn ètò ìpètò bàbá Lúkà o àbí ọmọ Lúkà o ẹ̀yin kan ń pè mí bàbá Lúkà ẹ̀yin kan ń pè mí lọ́mọ Lúkà ẹ̀yin kan ń pè mí ní ẹ̀yẹ Lúkà different Lúkà ó ṣàti ní Lúkà nínú ọpẹ́ ní fọ́lọ́run ẹ gbọ́n sókè so ẹ mẹ́sẹ̀jì mi tẹ́ bá ti lè mẹ́sẹ̀jì mi màá reply yín so that màá lè direct ẹni tẹ́ máa fún ní owó yẹn l'Amẹ́ríkà ń bẹ̀ máa direct yín sí
ẹ ṣé mo dúpẹ́. Ó yá gbóhùn sókè ká gba ìpè yìí. Ọmọ Lúkà ẹ máa kalẹ̀. Bàbá mi ẹ ṣé o. Ẹ ṣe ẹkú iṣẹ́ takuntakun. Ẹ ṣeun. Orí yín ò ní gbàbọ̀dé. Àmín àṣẹ Ìdùmarè. Agbára Ọlọ́run ní wá yín tí o. Àmín àṣẹ Ìdùmarè. Àṣẹ 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 àṣẹ. Mo máa wo prógámù yín for me to say. Ẹ ṣeun bàbá mi, mo dúpẹ́. Ọlọ́run ní kọ́ yín. Àmín àṣẹ Ìdùmarè. Nígbà tí ilẹ̀ Yorùbá yẹn nígbà tó bá dúró àní fi ń ṣàwátì Àmín àṣẹ. Tó fi inú kan tó fi ń bá yín lò àní fẹ́ ní kọ́kọ́ ṣàwátì. Àmín láṣẹ Ìdùmarè. Ó tó gẹ́ o. Ọjọ́ kan ni Ọlọ́run gba àwọn ọmọ Ísírẹ́lì nínú Egypt. Ó ti tó gẹ́ àṣẹrú mọ́. Bẹ́ẹ̀ ni. A ò ṣe ẹrú mọ́. Ọlọ́run á gbà fún wa. Àmín. Agbára Ọlọ́run má jẹ̀mú. Àmín. Mo wo prógámù Olóyè Ìgbòho ní Ènísà nígbà tí bàbá àròpọ̀ ire tó gbé wọn wá tó invite wọn wá tí wọ́n á play Olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho àrùn oníṣẹ́. Àmín. Ikú òjijì nípa o. Àmín. Ọlọ́run á mú jáde níbi tó wà yẹn. Ó sọ̀rọ̀ yẹn báyìí ó dẹ̀ ń sunkún. Nítorí pé nínú Nàìjíríà òfò Nàìjíríà òṣì tó ráwọ̀ sínú Nàìjíríà mọ́. Ọmọ Yorùbá òun ló ń jẹ ìyà jù. Bẹ́ẹ̀ni. Ẹ wá sí ìlú Ògbó, ẹ wá wo bí àwọn ènìyàn ṣe ń sọnà nínú tráfíkì tó ń ta pure water tó ń rúgbú sọ pé bẹ́ẹ̀ náà làwọn káì tó máa kó wọn láì pèsèǹtì iṣẹ́ fún wọn. Kò sí pọ̀jù tó tún ju eléyìí lọ. Àwọn bàbá wa sọ pé tíyàn bá lé ewúrẹ́ títí tó bá kò gbére wọn náà yí ojú padà sólówó ẹ̀. Àwọn kan lè máa sọ pé ànígbà àníṣegbà ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ní wọ́n sọ yẹn ẹni bá sọ pé ká má gbà ẹ̀yìn ẹ̀ láti má gbà. Bẹ́ẹ̀ni tàṣẹ ni. Àdàbí tó bá jẹ́ pé bó ṣe yẹ kó wọ́n ṣe ni wọ́n ṣe yìí. Lásìkò táwa yìí gba eléyìí lágbára Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. Torí àwọn onílẹ̀ ti dìde Ọlọ́run gan ti fọwọ́ sí. Pẹ̀lú gbogbo àwọn tó support tí ẹ̀rí tó bá jẹ́ pé Yorùbá nation yìí tó bá jẹ́ pé kì í ṣe pé ó wà very important ni bàbá mi ṣe rí gbogbo àwọn tó wà ní Amẹ́ríkà tó wà ní London kò yẹ kó jẹ́ sọ sí rárá nítorí gbogbo ọ̀nà nígbésí ayé wọn fi dáa ju ti àwa tá a wà ní Nàìjíríà bí báyìí. Ṣùgbọ́n bó ṣe wù kéèyàn pẹ́ tó ní àjò ilé làbọ̀ sí mi oko kò síṣẹ́ kò sóúnjẹ àwọn èèyàn kan sọ́nà ní bàbá mi ànẹ́lòmí a máa rìn lọ báyà dé máa dá sọ̀rọ̀ láì ya wèrè. Mélòó la fẹ́ sọ? Ẹ wo bí ojú ṣe ń kún àwọn ènìyàn sí náà àwọn èèyàn yóò dẹ̀ yí padà. Gbogbo lọ́balọ́ba gbogbo wọn sì lé ẹnu wọn pa yàtọ̀ sí ọba Ṣómólú Bàrígà àti ọba Abẹ́òkúta ọba Kẹ́ńtà kò sí prógámù ẹni tí òkè ń wọnú gbogbo wọn àti bàbá Awùjalẹ̀ tí wọ́n ní òun nìkan ni ògbówó ẹ̀mí Abíọ́lá. Ìtọ́ tí ń sọ rẹ gbogbo àwọn tó ṣe lánàá dà bàbá Bọ́lá Àgé dìde pé 2018 nílẹ̀ yìí máa dúró nítorí pé àwọn ẹni foresight wọ́n ti rí ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la sí náà ẹ dìde ẹ sọ pé kó lọ pa Abíọ́lá dìde ó ti náwó tiẹ̀ ẹ tún ṣekú pa Sunday eléyìí yóò ṣe pa o. Kò ṣe pa. Gbogbo ẹni tó bá sọ pé kí nǹkan ṣe kò ṣe pa. Sunday ò ṣe é pa o ẹ padà lọ jíṣẹ́ kò ṣe é pa ẹ padà lọ jíṣẹ́ o. Lágbára Ọlọ́run kò ní kọ́kọ́ oníṣẹ́ o. Àmín àṣẹ Ìdùmarè. Àmín. Gbogbo ìgbà láfàdúrà ràn lọ́wọ́ àti gbogbo yín pátápátá tá à ń fi ẹ̀mí kan tẹ̀lé yàtẹ̀yìn tẹ̀ ṣe àní fi ń ṣàwádìí ẹ̀mí jà. Àmín. Ogun wájú kò ní lé yín lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan-an. A ní rí ju báyìí lọ a tún tẹ̀síwájú lọ sínú ètò míì ẹ pàdé wa níbẹ̀ ní àpéjọpọ̀ ti àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá World Media ẹ pàdé Ọmọlúkà ń bẹ kò ní bàjẹ́ fún wa o àánú Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ìmọ́lẹ̀ Ọlọ́run a máa bá gbogbo wa gbé mo dúpẹ́ lọ́wọ́ yín Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ dẹ̀ fẹ́ support nǹkan tí a ti sọ lẹ́ẹ̀kan nọ́mbà mi ni mo pín nìyẹn 070
46092484 nọ́mbà yẹn ni kẹ́ contact bóyá $100 lẹ́fẹ́ fún abíyá 200 bóyá 500 bó dẹ̀ jẹ́ 1000 kó ṣàti pé ẹjọ́ ẹ̀bẹ̀ lábẹ́ yín kì í ṣe ìkọjá ààyè ó kan dandan fún mi ni mo fi sọ ìbá má ṣe bẹ́ẹ̀ mi ò ní wá sọ lórí ètò mi mo bẹ̀ yín ni Yorùbá nation á dúró orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára orílẹ̀-èdè Yorùbá ó dẹ̀ máa dùn sí ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan a ó rí pé ó máa dára. Ẹ pàdé mi lọ́la Ọmọlúkà ni mò ń jẹ́ èyí tí mò ń mú bọ̀ lọ́la tó máa já yín láyà tó máa bà yín lẹ́rù ni mi tí ní bẹ fún yín ẹ join mi. Have a nice good night ẹ ṣé mo dúpẹ́ o.